ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sí orí ètò máa ní Oyinmomo lẹ́tọ̀. Ètò náà ni Oyinmomo láti àgbàlá AK Media Concept tí a ti ń dábìí ẹ̀dùn tí a ti ń rọ̀ bí òwe lónìí. Alárẹ̀ àjàgbá ò gbajúgbajà òṣèré tíátà náà ni àmútọ̀yìn wá. Oní tíátà ni wọ́n, ṣùgbọ́n tí wọ́n ti bọ́ sínú àjàǹgbara fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Araba Yomi Fabiyi, ẹ mọ̀ káàbọ̀. Ẹ kúlé làǹkárá lé. Bẹ́ẹ̀ni. Kì í kúlé mo lè kú yín, mo ní ṣàbáyín dáadáa olóòtú. Dáadáa la wà. Tá a bá sọ nípa ọ̀rọ̀ Mohbad lásìkò yìí, a rí pé iwájú náà ni ẹ wà. Nípa pé bí ohun tí ó kù díẹ̀ káàtó tá a fi bọ́ pò, gbogbo ibi tí wọ́n ń fà á lọ́tọ̀ wọ́n ń fà á lọ́sì tí ayé á fi rí pé bó ṣe kí ọ̀rọ̀ bó ṣe kó lọ rè bó ṣe kó já sí rè. Eléyìí tẹ́ ń ṣe yìí, Araba, kí ló fà á? Ta ló fi ṣe rán yín? Kí lẹ rò tẹ́ fi tàtàmọ́ra lórí ọ̀rọ̀ Mohbad lásìkò yìí? Ẹ ṣe gan olóòtú. Tẹ́ bá wò dáadáa, tẹ́ bá ṣàkíyèsí, kété tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ náà ni mo ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. Mo pẹ̀ lára àwọn tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú #Justice for Mohbad. Ìdí dẹ̀ ni wípé téèyàn bá wà láyé, there is something called human dignity. The essence of democracy is to preserve. Ẹ sọ Yorùbá dáadáa o. Yorùbá ilé because essence of democracy and human dignity àti sọ Yorùbá lè fẹ́ lè. Ìdí tí ìjọba tiwantiwa tí ó ṣe dá ni wípé ó máa ń ṣe àpọ́nlé fún bó ṣe yẹ kéèyàn ṣe jẹ́, bó ṣe gbọ́dọ̀ ṣe àpọ́nlé èèyàn tí wọ́n ní ṣèyàn bí ẹranko. Ohun tí democracy wà fún nìyẹn. Yálà òkú èèyàn bí ààyè èèyàn. So nígbà táwa ti wá rí gbogbo bó ṣe ṣe ẹni kò ṣọ̀lẹ, ó ń kọrin, àwọn ayé nífẹ̀ẹ́. A wá rí i pé kí ló ṣẹlẹ̀, kí ló dé tó ṣe báyìí, kí ló dé tó ṣòkó ẹ̀ báyìí, ṣé kò lẹ́bi rárá ni, ṣé bẹ́ẹ̀ náà nífẹ̀ẹ́ tó rárá ni, ṣé bẹ́ẹ̀ náà la ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà, ohun tí gbogbo ayé ń wò. Ibẹ̀ ni ayé ti kọ́kọ́ wò pé nǹkan kan ń ṣẹlẹ̀ pẹ̀lẹ́ ni pẹ̀lú bó ṣe lórúkọ tó lókìkí. Ibẹ̀ la wá rí àbẹ̀rẹ̀ sí rí àtẹ̀jáde oríṣiríṣi bí ó ṣe la oríṣiríṣi nǹkan kọjá. Àwa ń padà sí orin tó ti wá kọ. Àṣé ó ti sín wa ń gbẹ́rẹ́ pàkọ́. Ó ti ta wá lólobó. Ó ti ta wá lólobó. Àmọ́ gẹ́gẹ́ bí Nigerians àfi taratara kọ bí ara sí ìlú àti sound nìkan là ń fetí sí, ọ̀rọ̀ ọbẹ̀ àtẹ̀tí sí. Akọ̀njó lọ ti wá ní. Akọ̀njó lọ. Ibẹ̀ la ti wá wò pé ó dà nípa tí ń jẹ̀bi arákùnrin. And then gbàtà máa tún wá tẹ̀síwájú, you now realize the fact that ẹni ní ẹ̀tọ́ sí kó wà láàyè, that is right to life. Ó ti hàn gbangba wípé ẹ̀mí ẹ̀ tó bọ́ kò ṣe àmútọ̀runwá. Tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀, ẹ̀tọ́ wa ni láti dìde, nítorí pé àti jà fún ẹ̀tọ́ ẹnìkejì ojúṣe tèmi àti yín ni. Bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ nìyẹn ò sí láyé mọ́, olúwa ló máa gbéra ẹ̀ sípò onítàn tó máa jà fún. Nítorí pé wọ́n ní kò kàn mí, òun ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ló tẹ̀síwájú. Tó bá ti ń di wípé ó ti ń di pé à ń fi ìyà jẹyàn, à ń fi ẹ̀tọ́ yàn dùyàn, à ń violate right èèyàn, à ń ṣèkà fún yàn, àbí wọ́n ń ṣe ohun tí ò dáa láti fi ní ẹnìkejì lára, ó ti di responsibility ẹnìkejì. Torí pé tó bá kàn wọ́n náà, tó bá ní it is none of my business, ìjọ́ tó bá ṣẹlẹ̀ sọ́mọ ẹ tí ò bá sí ńbẹ̀, bí àwọn ọmọ aráyé bọ́lọ̀ ṣe máa kó sí wọn lọ́kàn tó máa ní kó kàn àwọn nìyẹn. Àmọ́ nítorí báwo fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀, torí ìyẹn gangan lẹ̀sìn. Ọlọ́run á ní ṣé nígbà tí wọ́n ń ṣe báyìí sí ìtẹ́ rí,
ṣé mi ni máa ṣe sọ̀kalẹ̀ wá máa jà fún onítàn ni kí ló dé tẹ́yìn èèyàn tẹ́ ṣe ọkàn yín ṣe dúdú tọkàn yín le síra yín báyìí báwo lẹ ṣe fẹ́ kádùúrà yín gbà níwájú èmi Ọlọ́run ìwà tẹ́ bá ń wù síra yín ló máa ṣe déédéé àdúrà tẹ́ bá ń gbà tí máa dá yín lò òun lẹ ṣe rí pé lu Amẹ́ríkà London wọn ní wọn kì í lọ ṣọ́ọ̀ṣì dáadáa bọ́n ṣe ń lọ ṣọ́ọ̀ṣì yẹn wọn gbọ́dọ̀ rí ẹ̀yin bẹ́ ṣe wà nísìn kẹ wọnú ìlú Amẹ́ríkà bó jálejò ní kí òyìnbó tó jẹ́ òyìnbó ara wọn kó bẹ̀rẹ̀ sí í ṣe yín mọ̀kùmọ̀kù àbíkọ́ ẹ̀rí pé òyìnbó tó jẹ́ aláwọ̀ funfun rẹ̀ lọ́lọ́ máa dìde tó máa dúró tì yín pé n tó ń ṣe yín ò bójú rí bẹ́ẹ̀. ṣùgbọ́n Nàìjíríà ń bí bóníkálukú ṣe ń tọ́mọ̀ ẹ̀ láti inú ilé ni pé kí ni tiẹ̀ mind your business wọn ò mọbi tó yẹ kó ti lò gbogbo àwọn òwe àwọn ọ̀rọ̀ àgbà àwọn quotes tó máa jẹ́ kí ọpọlọ èèyàn máa wà nípò ẹrú òun ló máa ń pọ̀ jù lẹ́nu àwọn èèyàn wa síra wa tó bá rí pé ṣó mọ̀ pé báwa náà ṣe ń ṣe nìyẹn torí pé amúnisìn ló pọ̀ jù òyìnbó tó wá kó wa lẹ́rú ṣùgbọ́n bá wa pa tí ń ṣòwò ẹrú ni ṣùgbọ́n èèyàn wa náà ló mú àwọn èèyàn ara wọn lẹ́rú wọ́n wá wẹni tó jẹ́ pé ó ń fa agbára ní àwọn èèyàn ẹ̀ lára lòyìnbó kó sí lórí a máa fún ẹ ní jíjí táwọn èèyàn ẹ fún wa kò ń ṣe pé bóyá wọ́n kó bọ̀ wá wọ́n kó artilleries wá èèyàn mélòó ló fẹ́ kó wa tó fẹ́ kó gbogbo àwọn tó kó lẹ́rú gbà yẹn. àwa náà ló lò fúnra wa. ṣùgbọ́n gbà tí òyìnbó ti rí pé kíní yóò bójú mu wọn ni wọ́n ya dẹ́kun ẹ̀ lọ́dọ̀ wọn pé pẹ̀lú bá ṣe ń wá àti tẹ̀síwájú ó dàbí pé kíní ó mú ègún wa ẹ jẹ́ ká jáwọ́ ńbẹ̀ wọ́n jáwọ́ ṣùgbọ́n àwa tí a ti ń ṣe tó ti wà náà àfẹ́ jáwọ́ àwa náà wá ń dọ́gbọ́n ọ̀nà míì so gbogbo yẹn ó pẹ̀lú ohun tó jẹ́ pé a láti dìde òun ló fi jẹ́ pé yàtọ̀ sí pé bóyá iléeṣẹ́ Crowley àti American Embassy ní Èkó ń bí wọ́n fún èmi ní àmì ẹ̀yẹ àti iṣẹ́ pé ìwọ bẹ̀rẹ̀ sí ń ṣaṣojú human rights tó bá dẹ̀ ń ṣaṣojú ẹ̀tọ́ ọmọ ènìyàn wọ́n sọ pé máa wà selective o tó bá jẹ́ ẹni tó fẹ̀sùn kàn òun ni human rights ò lọ déédé má sọ̀rọ̀ nípa ẹ̀ torí wọ́n fẹ̀sùn kàn ni tó bá jẹ́ pé ẹni tí wọ́n ṣe ìkà fún ni àbí ìyẹn nìkan ló lè sọ̀rọ̀ ìyẹn láyé máa fi nífẹ̀ẹ́ human rights is like when you are an ambassador of human rights you are like the constitution ló dàbí ìwé òfin ni bó ṣe ń dáàbò bo ẹni tí ẹ fẹ̀sùn kàn náà ló máa dáàbò bo ẹni tó fẹ̀sùn kàn yàn náà ló máa dáàbò bo aráàlú tó fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn. àtọ́níwá àtẹlẹ́yìn náà ni. gbogbo ẹ̀ mọ̀ nítorí pé ìmọ̀ yẹn ò yá àwọn èèyàn púpọ̀ tó bá rí mi nínú kéèsì mi tó bóyá mo wà ní apá bí ẹ ti understand bóyá ẹni tó fẹ̀sùn kàn ni wọ́n ní ẹ̀tọ́ ẹ̀ tó fẹ́ fi dù torí pé tó bá fi ẹ̀tọ́ ẹ̀ dù ó ṣeé ṣe kán dá ẹjọ́ tí ò tọ́ àti tí ò yẹ ẹni tó yẹ kán sọ fún pé má ṣe bẹ́ẹ̀ mọ́ kọ́kọ́ gbà lẹ́yìn ọwọ́ wọn á ní kó lọ ẹ̀wọ̀n 15 years 30 years tó bá dé jẹ́ ẹni tó yẹ kán sọ pé òkè ìsídà kó lọ sẹ́wọ̀n oṣù 6 àbí kó lọ san fine tó wà tó bá ti mú irọ́ mọ lẹ́sẹ̀ pé àná èèyàn kọ́kọ́ rò pé mo kàn fẹ́ bá tiẹ̀ jẹ́ tó kọ̀ ronú ara ẹ̀ tó dẹ̀ pọ̀ jù nìyẹn ẹ̀gbọ́n bínú àbúrò ọ̀gá wò pé ọmọọṣẹ́ báwo ló ṣe máa béèrè sálárì ẹ̀ lọ́wọ́ mi ó ní mo jẹ́ lówó kinní kan inú bí mi mo dẹ̀ ní ọ̀rẹ́ ọlọ́pàá á dẹ̀ pè wọ́n wọlé wá ní kó wá mu ó jí nǹkan ní company òun. bàbá ẹ jẹ́ kí n sáré wọlé bẹ́ẹ̀ ẹ ní pé ẹlòmíì ó yẹ kọ́kọ́ gbà lẹ́yìn ọwọ́ ni táwọn ní kó lọ ṣe ẹ̀wọ̀n ọdún 15 ẹ jẹ́ ká ti Bobrisky wọlé díẹ̀ náà nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ́gbà yẹn ni pé èyí tí Bobrisky ṣe yìí wọ́n ló ṣe kí wọ́n fi fà á létí kán ní kó san fáìnì ṣùgbọ́n wọ́n ní pé kó lọ ṣẹ̀wọ̀n oṣù 6 nígbà yẹn Yomi Fabiyi yóò sí nílé ni àbí ẹ̀ tí múṣẹ́ ní ọ̀kúnkúnnù tẹ́ fi dìde sí Idrisi òkú náà yẹn nígbà náà. tẹ bá wo dáadáa kò sígbà tí mo sọ̀rọ̀ lórí ẹ̀ ó ti yé yín ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ ìlú yìí dé dúró ọgbọ́n ni mú láti fi ṣe lásìkò yẹn nítorí ó ti ní ṣe pẹ̀lú àwọn oní tíátà tó jẹ́ akẹgbẹ́ mi ibẹ̀ dẹ́ ọ̀nà ẹ̀rí ogun yẹn ti dìde tí a bá dẹ̀ bẹ̀rẹ̀ tá bá ní ká mú bó ṣe yẹ ká mú kẹtó wí kẹtó fọ̀nsìn wọn lólu ẹ̀ tún ṣe tánà di ẹni tí àtàbàgbà àtàbàwò iṣẹ́ fíìmù then at the end of the day àwọn èèyàn tún ṣòro gbèjà ó ti yé yín torí pé from my own experience because ìmọ̀ àwọn èèyàn kúrú gan gbogbo nǹkan ni wọ́n máa rò pé ó fi ń wá òkìkí gbogbo because ó ní àwọn èdè tó ń pè cloud chaser ó fẹ́ trend ni torí pé wọn ò tọ́ ọ̀pọ̀lọpọ̀ dáadáa so àwọn òbí wọn ò tọ́ wọn pé o gbọ́dọ̀ ní ipa tó máa kó ní orílẹ̀-èdè ìlú ẹ̀ nǹkan wà tó dẹ̀ máa ń mú oníkálukú pé ìlú yìí bó ṣe wà ń tèmi rò pé ẹ̀ka máa ṣe dáadáa rẹ̀ lápá bí jẹ́ kí mi dúró sápá bí wọn rò pé yẹ kó tọ́yàn kí ọdẹ
dàgbà kó nífẹ̀ẹ́ nǹkan yẹn gẹ́gẹ́ bí ẹni tó wò pé mo fẹ́ ṣiṣẹ́ nínú military army ni mo fẹ́ ṣe fún lóyè tí máa jagun fún lédè mi. ẹlòmí lè wò pé ó wù mí pé kí n tẹ̀ gbórílẹ̀-èdè Nàìjíríà kémi yẹ pé mi ni màá kọ́ gbé flag lọ sí moon kọ́ wọ́n máa worú ẹni yẹn kọ́ máa sọ pé ó ń wá òkìkí ni ló ṣe ń ṣerú ẹ̀ èèyàn tó fẹ́ fẹ̀mí ara ẹ̀ lẹ̀ bọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún tọ́ wọn dáadáa ọ̀hún ìbílẹ̀ omigo tiẹ̀ bèrè lọ́wọ́ mọ́ ẹ pé kí ni wọ́n tiẹ̀ fẹ́ ṣe sórílẹ̀-èdè Nàìjíríà so tó bá rírú àwọn ní tíátà mi àwọn pé àbílẹ̀ ń wó kìkì sí ni àbò fẹ́ di hero ni a jẹ́ ká pa á lórúkọ mọ́lẹ̀ tó bá dé bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé tí n bá fi lè tẹ́ṣọ́ mọ́ jù lákòókò yẹn tẹ́ni yẹn ń ṣe ọ̀rọ̀ ajé ẹ̀ ó máa di pé wọn ò ní understand pé ń tà ń sọ tẹ́ ń sọ yìí àwọn onílé tẹ́ẹ̀nẹ́lẹ̀ kejì nǹkan tó mú mọ́ kéèsì yẹn wọ́n ti mú money laundry mọ́ which is a serious criminal offence ìyẹn ò ní wọ́n ń gbáyàn lẹ́yìn ọwọ́ sí ìyẹn ẹ̀wọ̀n direct ni kéèsì ńlá ni ìyẹn so kó tó di pé later lọ́mọ bọ́ yẹ ṣe láàrin ara wọn tí wọ́n yọ yẹn kúrò so ìgbà yẹn kẹ̀rẹ̀ ó ti late díẹ̀ láti bẹ̀rẹ̀ sí ó ti bọ́ sórí torí òun fúnra ẹ̀ náà ti wá plead guilty òun jẹ̀bi o so ẹ mọ̀ ká ní pé bóyá gbà yẹn tó tún wá ṣẹlẹ̀ bọ́ ṣe mú yẹn tó jẹ́ pé mọ̀ kóun mọ̀ mí ó rán ní sí mi torí ó ti ń di stage pé gbogbo àwọn tó bá jẹ́ gbajúmọ̀ bíi tèmi tó bá dìde fún wọn ìgbà tára bá ní wọ́n yẹn ni wọ́n máa rí ẹbí èèyàn tára bá ti dẹ̀ wọ́n díẹ̀ báyìí ìgbà yẹn ló máa rántí pé àwọn ní follower jù ẹ lọ ìgbà yẹn ló máa rántí pé àwọn ní change díẹ̀ jù ẹ lọ wọ́n wá fẹ́ padà wọ́n fẹ́ fẹ́ ọ̀tá ẹ̀ sẹ́yìn èmi tó jẹ́ pé lábẹ́ bó tilẹ̀ nǹkan rí àgùntàn oníkálukú wa ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì. iṣẹ́ ọwọ́ ọ̀lẹ́rọ̀ lẹ́ ń jẹ. bọ̀ tó bá ti di pé o ti dìde fún wọn yẹn wọ́n ti ń fẹ́ máa rí àwọn pé táwọn ò bá lókìkí ẹni yóò ní wá jà fún wọn so mo ti wá ń dòdò pé tó bá ti fẹ́ di bẹ́ẹ̀ tó bá ti ránṣẹ́ pè mí ní dìde o because tó bá gba lọ́ọ̀yà tí lọ́ọ̀yà bá dìde sọ̀rọ̀ ẹ̀ tí o bá ń ṣẹjọ́ lọ tó bá sọ fún pé bá dé stage kan tó bá ní òun ò bẹ́ ń ṣẹ́ o ti embarrass lọ́ọ̀yà yẹn ẹ má gbàgbé pé nígbà kéèsì Baba Ijesha lọ́ọ̀yà Ògúnlànà tó ṣaláìsí tájọ lọ nígbà tó dé stage kan ta fa kéèsì yẹn dé stage kan láì tiẹ̀ bá mi sọ rárá ló ti fi àtẹ̀jáde pé òun deny lọ́ọ̀yà yẹn. ta ló deny ìgbà náà. Baba Ijesha ó deny barrister Ògúnlànà ṣó ti yẹ yín ọ̀n tìgbà tó ń ṣe wọ́n pé ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe wá dájú àbí kí ló ṣe ìṣòro yẹn ló jẹ́ kẹ́ worú àtẹ̀wò yẹn. má mọ̀ nǹkan tó yẹ kẹ́ ṣe ni. mo fi ilé àtọ̀nà mi sílẹ̀ mo lórúkọ tèmi ẹ̀sùn pé ẹbọ́mọ yín kéré òun ló ń bá yín sọ mo wá dìde torí mo mọ̀ pé ká lọ ṣe fún yín ẹ wá wò pé lọ́ọ̀yà tí mo mú wáyé ẹ san £1 so ohun tó yẹ kẹ́ ṣe sí àtẹ̀jáde láì bá mi sọ ni pé kẹ́ dínà yẹn torí pé rò pé òun ni ò fẹ́ kọ́ ètè fi yín lẹ̀ ta ló ń sọ fún yín pọ́ fẹ́ fi yín lẹ̀ torí pé kò mọ̀ pé ète ni first bail tó kọ́kọ́ fáwọn yẹn ète ni torí pé nígbà tá a ti protest wọ́n wò pé tẹ́ni ń béèrè fún òótọ́ ni wọ́n jẹ́ ká tètè lọ ó yá wọ́n wá fún wọn condition lọ mú báyìí wá kò dẹ̀ wá level 16 wà nínú civil ṣé Baba Ijesha jẹ́ civil servant ni ṣebí ẹni tẹ́ bá béèrè bail condition lọ́wọ́ ẹ̀ ibi tẹ́ bá mọ̀ pé ó ní access ó ní condition tẹ́ máa béèrè fún so kò tètè mọ̀ pé ibi tó mú un lọ yẹn wọ́n fẹ́ ṣe kí ni wọ́n kàn fẹ́ fún òun ní igbó dídí ṣán wọ́n ti tàn bẹ́ẹ̀ so bí lọ́ọ̀yà yẹn ṣe ń try láti jà fún pé ẹ kàn fẹ́ ní ẹni lára ni. ẹ má jò gbabi lọ. ó wá ní ẹni yẹn o lọ́ọ̀yà yẹn ìdí tóun ṣe takò rí pé wọ́n sọ pé bó ṣe ń sọ̀rọ̀ tó ń ṣe òfin kó bọ́hùn sí ni kò mọ̀ pákó bá gbọ̀ngàn lọ́ti fún òun láti lẹ̀ ẹni yẹn ló ń jà fóun. so gbogbo yẹn kò sápọ̀nlé ń bẹ̀ pé ẹni tàjọ́ ń ṣiṣẹ́ fíìmù òun rè nígbà tó ṣe wàhálà láyé yẹn ló ṣe bẹ̀rẹ̀ sí ń bẹ̀bẹ̀ àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ náà ń ba bẹ̀bẹ̀ pé kì í ṣàṣàánú ẹ̀ kì í ṣe gbá kan gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara wọ́n tún padà sínú kéèsì yẹn oríṣiríṣi mo ti là kọjá. ó wá pẹ̀lú Baba Ijesha lẹ́nìí ẹ ṣì wà bẹ́ẹ̀ náà àbí ẹ ti ṣe gààyà. mi ì ṣe ga ṣe báwo lẹ ti rí gbogbo kéèsì àti lọ sápìlì wọ́n ti yọ méjì kúrò balábẹ́ bó tilẹ̀ hùn kórí sìn ó ti hàn gbangba sí gbogbo ayé. ẹ wá rí i pé gbogbo ohun tèmi ti ń sọ látìgbà yẹn tí mò ń jalè lórí ó ti ń padà bọ́ sí òótọ́ báyìí. nígbà tí a lọ sápìlì wọ́n wá ní pé Baba Ijesha bọ́mọ sùn ó fi kọ́kọ́rọ́ ṣe kinní kan ni o nígbà tọmọ yẹn wà lọ́dún méje kò sí ohun tó jọ Baba Ijesha is now innocent. lórí àwọn ẹ̀sùn yẹn. so anything tó relate pé ó bọ́mọ sùn ó bá ṣe kinní kan gbogbo yẹn wọ́n ti yọ kúrò kò dẹ́n ṣe pọ́n déédéé yọ o kò ń ṣe pé àlọ́parọ́ o òótọ́ ọbẹ̀ tí mo ti ń sọ fún yín òun ni pé nígbà tí wọ́n padà dẹ páńpẹ́ fún Baba Ijesha tí princess dẹ páńpẹ́ tó pè wọnú ilé ẹ̀wà wá ṣe fíìmù mo fẹ́ ya skit
ṣó ti yé yín ọmọ tó fẹ́ bá ṣe skit lélẹ̀ ibi tí ó ti bẹ̀rẹ̀ tán ti ru ọpọlọ ni pé at the end of the day nígbà tí wọ́n mú Baba Ijesha tán ṣe ohun tó fẹ́ ṣe tán ti rìkọ́ọ̀dù ẹ̀ tí wọ́n gbé Baba Ijesha lọ sí police station lẹ́yìn bí ọjọ́ bíi mélòó ọlọ́pàá ní ó yá jẹ́ ká ṣiṣẹ́ ìwádìí wa ó yẹ bá wa mú ọmọ tí ẹ̀ ń sọ yìí ẹni 14 years ni kò yẹ kọ́tì máa bá sùn so tó bá jẹ́ pé ńgbà tó wà lọ́dún méje ni wọ́n já ìbálẹ̀ ẹ̀ jẹ́ àbọ̀ fi kọ́kọ́rọ́ já ìbálẹ̀ àárí ohun tó wà ń bẹ̀ gbà tó máa débẹ̀ ni wọ́n rí pé wọ́n ń bá ọmọ yìí sùn léraléra. kò ń ṣe pé bẹ́ẹ̀ kan àbẹ́ẹ̀ méjì rárá. èyí tó wá lebẹ̀ tó fi mọ̀ pé irọ́ ni tó ń dọ́gbọ́n fi yọ Baba Ijesha díẹ̀díẹ̀ ni wípé wọ́n wá ní wọ́n ṣẹ̀ṣẹ̀ jábà ilé ọmọ yẹn doctor reporting ọmọ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ jábà ilé ẹ̀ ni ìbálẹ̀ ẹ̀ wọ́n ní healing broken hymen and presence of semen and evidence of perpetual penetration bẹ́ẹ̀ mi ṣe kà á tó wà ní doctor's report. Adájọ́ ti wá rí òun ló fi jẹ́ pé wọ́n kọ́kọ́ yọ kúrò ní first case ẹ mọ̀ pé Lagos State ló ń bá Baba Ijesha ṣẹjọ́ òun ṣe princess àti àwọn yẹn kọ́ wọn ẹ̀mí wọn ò gbé. ìjọba ti gbà á. ìjọba ló máa ń gbà ìjọba ló máa ń ṣerú ẹjọ́ yẹn pẹ̀lẹ́ ní tó bá fẹ̀sùn kàn. adẹ̀sùn tó yẹn fún wọn pé nísìnyí inú case file tó wà lọ́wọ́ yín ẹ rí pé wọ́n sọ pé eléyìí o wọ́n ṣẹ̀ṣẹ̀ jábàálẹ̀ ẹ̀ ni ìbálẹ̀ ẹ̀ dẹ̀ ṣẹ̀ ń jiná ẹjọ́ ṣẹ́ni tó bá jábàálẹ̀ ẹ̀ lọ́mọ ọdún méje 7 years ago ṣó ṣẹ̀ṣẹ̀ máa jiná. lọ́mọ ọdún 14. princess dẹ̀ ń ké ó ń jọra mọ́lẹ̀ nígbà tọ́mọ ẹ wà lọ́mọ ọdún méje òun ló já ìbálẹ̀ ẹ̀ òun rẹ̀ ṣójọ òótọ́ báyìí. àkọ́kọ́ nìyẹn òun lọ ṣe wò pé ẹnì yóò ṣe nǹkan yẹn bóbó ni. ẹlẹ́ẹ̀kejì bẹ̀ gbọ́ ohun tí mo sọ ọ ní presence of semen ìyẹn ni pé àtọ̀ ọkùnrin wà lára ẹ̀ ìyẹn ni pé gbogbo bí princess ṣe ń pariwo tí gbogbo èèyàn ń pariwo yéé Baba Ijesha àṣàwọn tí wọ́n jọ lu ọmọ yẹn àtẹni tó ń bá sùn tẹ́lẹ̀ nígbà tó ti rí pé wọ́n ti lò ó fúnṣẹ́ tó fẹ́ ṣe tán ìyẹn tún padà ọmọ tún láàdé fẹ́ lómi. ìyẹn bá tiẹ̀ lọ kò tiẹ̀ tún lo ìdáàbòbò ó rọ̀ sí lára ọmọ tẹ pè ní 14 years lábẹ́ ìwọ princess kò wá ń ṣe pé bóyá ẹni yẹn tún wá jẹ́ ará àta ibi tí mò ń lọ gangan rè kánà ará àta ni ẹni yẹn jà bí business partner bí àbúrò fún princess tọ́jọ́ ń gbénu léyìn Dámilọ́lá Adékọ́lá òun lorúkọ ẹ̀ òun ló padà tú lẹ́yìn tí gbogbo ariwo ń pa tọ́ tí mú Baba Ijesha ẹlẹ́ni sínú ibi tó wà ìyẹn ń bá ọmọ sùn. ìyẹn ń bá níyàn lọ́n tiẹ̀. ibẹ̀ lọ́lọ́pàá ti wá sọ pé ọmọ ta ló wá ní àtọ̀ tó wà lára ẹ̀ àwọn wo ló ti bẹ́ẹ̀ sùn gbogbo àwọn tó dárúkọ kò dárúkọ Baba Ijesha ta wá ló ní àtọ̀ ó ní Dámilọ́lá Adékọ́lá àti security lé wa tó ń jẹ́ Òkèlè àwọn ni wọ́n ń bá mi sùn. ìgbà tó máa fi gbéra wọn ò rí Òkèlè yẹn àmì tó ta lólobó ìyẹn sá lọ torí yẹn la gbọ́ wípé ó fún ọmọ yẹn lóyún lẹ́ẹ̀mejì. ọmọ yìí kan náà. ni tọ́lẹ̀ sọ pé agbọ́ ni o tọ́ sọ pé princess yẹn ó ṣẹ́yìn fún. so kọ́ má bàa mú yẹn torí tọ́ bá mú yẹn ẹjọ́ tẹ̀ ó ti wó sílé agbẹ́dó. nìyẹn họ ọlọ́pàá ọwọ́ tẹ Dámilọ́lá Adékọ́lá. mo ka statement ẹ̀ tó jẹ́wọ́ pé lóòótọ́ òun lòun fẹ́ but girlfriend òun ni. ọmọ ọdún 14. lọ́mọ ọdún 14 ọlọ́pàá wá arrest Dámilọ́lá Adékọ́lá yẹn wọ́n mú sí sẹ́ẹ̀lì pẹ̀lú Baba Ijesha. ẹ rí i pé gbogbo àwọn obìnrin tó ń dìde sọ̀rọ̀ pẹ̀lú àwọn tó pera wọn lábíamọ àwọn fake abíamọ lórí social media tí wọn ò ń dúró ti òtítọ́ tẹ fẹ́ kí Nàìjíríà tẹ̀síwájú torí ibi tẹ bá ti ń fi irọ́ rọ̀yàn lọ ẹ̀wọ̀n ègún yẹn ò lè kúrò lórí gbogbo àwọn ọmọ tàbí gbogbo àpapọ̀ kó lè escape ẹ̀. And that is the essence of fighting for human rights, fundamental human rights. You must stand for the truth. At the end of the day ẹ wá wò láti 2020 ni Dámilọ́lá Adékọ́lá yẹn ti ń bọ́ ọmọ yẹn sùn tí princess dẹ́mọ̀ àti Òkèlè ọmọ tá à ń sọ yìí kò ń ṣe pọ́nmọ ará àta ó parọ́ fún yín pé wọ́n fi ṣòun láàánú ni o ẹbí ẹ ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ ló lọ́mọ o ẹbí ẹ ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ ló bí ọmọ yẹn ẹ kọ́kọ́ mú yẹn lé ọmọ àǹtí ẹ ọmọ sísítà ẹ ló lọ́mọ yẹn then inú same ilé yẹn ní 2020 ni princess ti bá security legal wípé ó ń ṣe nǹkan pẹ̀lú ọmọ òun kò bu ọlọ́pàá gbọ́ o kò ṣe nǹkan kan o kò dẹ páńpẹ́ fún wọn ó wá di 2021 Dámilọ́lá Adékọ́lá wà nínú ilé ńbẹ̀ security wà lẹ́nu ọ̀nà ó tọ̀ Baba Ijesha wá ìyẹn ṣílẹ̀kùn fún ẹni kó kíìsì ọmọ ó kíìsì ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ rìkọ́ọ̀dù ẹ̀ ẹ̀pọ̀ ọlọ́pàá wá wọ́n nà wọ́n ṣe oríṣiríṣi ní iwájú àwọn tó bá sùn gangan. ṣé ọmọ yẹn ò ní máa wò ó pé ṣé ìlú yìí lè padà dá báyìí. tó lọ́ ti kọ nírọ́. kó kánà ẹ̀ kọ nírọ́ kò bá dá ẹ ti sọ di demon ẹ ti bà láyé jẹ́ because àwọn báyìí pé ṣáwọn eléyìí ń jà fún mi báyìí
ṣé ìyá ẹni ṣó ń jà fún mi àwọn tó ń bá mi sùn tó bá yẹ pé lóòótọ́ kò yẹ kó bá ọmọ tó bá pé 14 sùn máa yìí tẹ pé wá yóò ṣáà bá mi sùn àwọn tó ń bá mi sùn báwo lè ṣe fẹ́ kí n ṣe ẹ wá ní ṣojú àwọn yẹn ní same house ẹ pé ọlọ́pàá wá wọ́n wá ọmú lọ ẹni kí n gbára mi dúró mo gbé ara mi dúró ẹni kí n bá ṣe kó ṣàfọwọ́kàn mi ẹ wá mú bàbá Ìjẹ̀ṣà yẹn lọ inú ilé yẹn náà mo wá tún padà sí nìkan ni wọ́n tún wá wò pé àṣà àti ṣe ohun tàbí tán ó yá ó tún bẹ̀rẹ̀ sí bá mi sùn. How do you want that child to see that there is a society that loves justice, that is doing what God wants? Ègún yẹn ẹrù owó máa kò lè dórí ọmọ tèmi èmi yọra mi and ẹni tó bá rò pé òun rò tó ń gbà yẹn it's okay. Lagos state government ò jẹ̀bi anybody tá bá ti gbọ́ pé o ní kankan ṣe pẹ̀lú ọmọ kékeré ìjọba gbọ́dọ̀ dìde ṣùgbọ́n gbogbo bálabàlá ọ̀fọ̀ọ̀sẹ̀ inú kóòtù láti gbọ́ pé statement tí wọ́n sọ pé confessional statement tó sì ń tẹnumọ́ pé bàbá Ìjẹ̀ṣà sọ pé òun lòun ṣe ibẹ̀ láti mọ̀ pọ́lọ́pàá ló kọ́ kò ṣe bàbá Ìjẹ̀ṣà kò ṣe bàbá Ìjẹ̀ṣà ló kọ́. Araba ẹ jẹ́ kí a sọ ilé fún àwọn èèyàn pé èyí tí a mú wá lónìí kí ó lè bá a dáa ni o a fẹ́ yànnà ọ̀rọ̀ lóríṣiríṣi Araba Yomi Fabiyi náà ni yóò ṣe wà lórí ètò eléyìí tí ẹ wá sọ ìsà kí wàá ló lè mú pírísẹ́sì dìde ogun bẹ́ẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà. Ẹ mọ̀ pé torí ẹ̀yin àti bàbá ẹ ti máa rí dáadáa ẹni tó bá sì ń jà fún yàn wọ́n ní òkú kì í farapamọ́ fún ẹni tí ó bá máa wẹ̀ ó yẹ kó lè jẹ́wọ́ fún yín ẹ̀ṣẹ̀ ogun ni bàbá Ìjẹ̀ṣà ṣe pírísẹ́sì gan tó ń fi irú yàbá ìjẹ́. nǹkan méjì ni àwọn kan bẹ̀rẹ̀ látòrí tá bá wo story Potiphar nínú Bible pẹ̀lú Joseph àwọn obìnrin ní ego and Bible dẹ̀ sọ pé hell knows no fury than the scorn of a woman. Àwọn obìnrin tí wọ́n bá bínú àbíjù wọn kọ̀ kí ọ̀sán kó di òru. Tẹ́ bá dẹ̀ wò ohun tí wọ́n sọ fún mi pé àwọn jọ ní wọléwọ̀de ṣó ti yé yín wọ́n dẹ̀ ṣe ń ṣe wọléwọ̀de wọn yẹn comedian ni àwọn méjì ríra wọn. Princess ṣe ṣègbéyàwó lẹ́yìn ọ̀sẹ̀ méjì ni ìjà ṣẹlẹ̀ láàrin princess àti ọkọ ẹ̀ tó fẹ́ tó ṣègbéyàwó láàrin tíyàwó gómìnà gbogbo wọn wá bẹ àwọn èèyàn ńláńlá wá. Ìjà yẹn ló bẹ́lẹ̀ láàrin ọkọ tí bàbá Ìjẹ̀ṣà lọ ń parí ìjà pé junior colleague mi ni ẹjọ́ fẹ́ra yín kí ló fàjà ibi tó ti ń parí ìjà ni ọ̀rọ̀ ọ̀fẹ́ ti bẹ̀rẹ̀ láàrin princess àti bàbá Ìjẹ̀ṣà. Instead kí princess kó tẹ̀sán mọ́ ìgbéyàwó tó ṣẹ̀ ṣe ó wò pé ìyẹn kẹ̀ kó máa lọ tí wọ́n bá ti láìkì mi ọ̀dẹ̀ wúra wọn ọ̀rọ̀ wọn jọ ń wọ̀ òun lẹ́ni pígbà tí princess tó ń ṣe fídíò ó nígbà tó ní spiritual problem mo bẹ́ẹ̀ dìde sí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ unilag ni princess ti ṣe tán theatre department ibẹ̀ náà ni bàbá Ìjẹ̀ṣà ló padà work here sí so ó ti package bàbá Ìjẹ̀ṣà for a particular purpose pé ẹni yìí lásán ó ṣe rí mọ́yàn mo jẹ́ kí n package ẹ̀ bí mo ṣe fẹ́ ó ti gbé gbogbo ara lé emotions ti wà ń bẹ̀ bí bàbá Ìjẹ̀ṣà ṣe wá sọ fún mi ó ní introduction ló set up lẹ̀ tó ti rò pé nítorí òun ti ṣe gbogbo yẹn fún òun ti di puppet òun ó ṣe ṣe pé ó ti ń fún bàbá Ìjẹ̀ṣà lówó ó wá débẹ̀ bàbá Ìjẹ̀ṣà wá ó ṣe máa ṣé òun jọmọdé ni ó ní introduction tóun rí pé ó set lẹ̀ tóun dẹ̀ walk away níwájú àwọn ètò mọ̀ mímọ́ láàrin àwọn ẹbí. Mọ̀ pé lómi just like ẹ̀wọ̀n case bàbá Mohbad wọ́n ní àwọn plan introduction lọ sọ. àwọn débẹ̀ ẹ̀nà kágbára fáwọn. torí pé tóbìnrin mi bá lágbára ọ̀sọ́ ètò yìí wọ́n sọ. tóbìnrin mi bá lágbára ju ọkùnrin lọ àwọn tó bá rí pọ́kùnrin yẹn ò lágbájá obìnrin láfojú di gan wàá dé bomi báyìí wọ́n lè sọ ọ̀rẹ́ sọ̀rẹ́ just proposal wọ́n lè sọ di wedding mọ́yàn lọ́wọ́ obìnrin wa ní ṣáà kọ̀ ló bẹ̀ ẹ̀rọ obìnrin mi akọni bóyá máa ṣe nìyẹn o mi ò síbẹ̀ yà ṣe pẹ̀lú fọ́tò mi obìnrin kò sí tọ́wọ́ fẹ́ nǹkan kò sí ọ̀tọ̀ lè sọ kò sí ọ̀nà tó tẹ̀ lè gbà so pé yẹn wá kí bàbá Ìjẹ̀ṣà ní àṣìṣe tóun kàn ṣe òun ni pé òun kí òun dẹ̀ ṣe ọ̀rọ̀ sọ́njọ́ yẹn torí wò pé òun ń ṣe àpọ̀dà náà ọkùnrin tó tọ́kùnrin lòun bọ́ kò fọgbọ́n ṣe ló fi jẹ́ pé ó ti wá dàbí oró àtẹ̀bìtì sí àánú arábìnrin yẹn so gbogbo ète tó bá fẹ́ lò òun lèmi ṣe wá sọ pé gbogbo nǹkan lẹ́lẹ́rú pé ó fẹ́ fi dá sèré àfọkùnrin ẹ má mú tọmọ yín kéré mọ́ àbí any idea tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ọmọdé láti fi dáàbò bo ọmọ yín kéré because on a good day pé à ń argue lórí ó bọ́ ọmọ yín kéré sùn kò bọ́ ọmọ yín kéré sùn kò ṣe ohun tó yẹ ká máa gbàgbé gbọ́ ọtí ìwọ tó jẹ́ òbí the debt we owe every child is protection ẹ̀tọ́ ta ní sí gbogbo ọmọ kékeré òun ni láti dáàbò bò
kò sí mo fẹ́ dọ́gbọ́n àrékérekè mo ní ọpọlọ wo ló wà ń bẹ̀ torí pé o ló fẹ́ múyàn o fẹ́ kọ́ lọ́gbọ́n tó bá tiẹ̀ fẹ́ tàn wá fọpọlọ tàn wá náà tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀rẹ́ ẹ ni wọ́n dẹ̀ sọ fún ẹ pé ń bọ́ ọmọ ọdún 5-7 sùn o ò dẹ̀ mọ̀ bóyá òótọ́ ló ń ṣe o wá wò pé mo tiẹ̀ fẹ́ take risk yẹn mi nǹkan tó máa ṣẹlẹ̀ jẹ́ kí n wò bóyá máa ń bọ́ ọmọ ọdún 7 ọmọ ọdún 5 sùn o wá fẹ́ dẹ páńpẹ́ fún ọmọ ọdún 7 ọmọ ọdún 5 náà ló máa fi dẹ̀ o ní lo àgbàlagbà tó ti gúnyàn tó ní gbogbo tó ti ń ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ ìyẹn ti di flirting that means you set him up for flirting ó dẹ̀ mọ̀ pé most human being not even men obìnrin gan flirt ọkùnrin flirt pastor flirt governor flirt imam gan flirt gbogbo èèyàn ló flirt is a social culture it only becomes a crime if you flirt with a child or a minor ó wá wò pé ọ̀nà wo ni mo lè fi bá ayé ẹni jẹ́ ń sọ fọ́mọ yẹn pé ọmọ o ti mọ bó ṣe ń báyàn sùn ṣe sí arákùnrin ìṣojú sí má gbára sá fún o tó bá ti wọnú lẹ́mbì má pakuru mọ́ òun lè ṣe rí pígbà tí ọ̀nà òun bọ́ta lọ ọmọ wa palẹ̀kùn dé ọmọ yẹn sọ ní kọ́ọ̀tì pé ọ ní kí ní ìdí tó jẹ́ pé ẹgbẹ́ Baba Ijesha ló tún padà sí ṣùgbọ́n ọ̀nà máa rí TV ó máa ń sá ó máa ń gbọ̀n tó bá ti rí ó wá rí sójú wọ́n tún fi wà àti ẹnìkan lẹ̀ tí wọ́n bá bẹ́ẹ̀ sàn kankan pé kò ṣe kankan ó ní wòsùsù kó jẹ́ pé ẹgbẹ́ ẹni yẹn ló máa lọ jókòó sí wàá lọ jókòó ságà mi àbí kò bínú wọlé ni kírú àwọn ìwà òmùgọ̀ ìwà afẹ́ fi òfin Nàìjíríà afẹ́ fi ba ayé èèyàn jẹ́ ìmọ̀ ló wà ní òfin ká máa fi òfin ká máa fi ba ayé ara wa jẹ́ torí àwọn ṣèbí Nàìjíríà bó ṣe rí ni nítorí pé oníkálukú bìlì pé ẹrú lòun lórílẹ̀‐èdè Nàìjíríà if you know you don't èmi ò ṣe ẹrú and I didn't born I didn't give it to a slave. mo sì mọ̀ pé tẹ́yìn náà máa yé bọ̀ kì í ṣe ẹrú. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń rí àwọn bí ẹrú ẹrú dẹ̀ ní wípé wọ́n wò pé bí Nàìjíríà ṣe rí nìyẹn ìdí tí wọ́n fi gbára wọn lóko ẹrú ní òyìnbó ni pé tó bá ti fi lọ̀ mí a máa kọ́ tó bá ti jẹ́ ó lè máa sọ kí n máa dẹ́ bẹ́ẹ̀ ronú bí ẹrú bí ẹni pé mi ò ní ọjọ́ ọ̀la bí ẹni pé Nàìjíríà yìí mi ì tiẹ̀ nípa tí mo fẹ́ kó bẹ̀ mi ì ní róòlù ń bẹ̀. olúwo tí ẹ wá sọ yìí àtàwọn ẹ̀rí mi tí ó ti ṣúyọ tó jáde kí ló ṣe ń dá Baba Ijesha kí ló ṣe ń dá dó lẹ́wọ̀n. ẹ mọ̀ pé lábẹ́ òfin sexual assault on a minor or a child. kíyàn fipá bá ọmọ kékeré lòpọ̀ kọ́ àbí kíyàn sexual assault ni pé bóyá o kiss yàn àbò tẹ̀ lọ́mú but o tọ́ bójú ara pẹ̀lú ìṣekúṣe pé wọ́n wá ní nínú fídíò fọ́nrán tí princess mú wá torí ọlọ́pàá ti jẹ́ kó yé ilé ẹjọ́ pé CCTV tí princess lóhùn set àwọn kọ́ láwọn mú ọwọ́ àwọn ò tẹ̀ nígbà táwọn débẹ̀ kò sí network àwọn ò lè yọ CCTV ìyẹn ti kọ́kọ́ pa gbogbo èèyàn lẹ́rìí pé ilé ìfọ́ni o so primary and secondary evidence kò sí lọ́wọ́ ọlọ́pàá èyí tó wá lò tí Ministry of Justice tí wọ́n mú wá princess ni ó mú lẹ̀ ó rìkọ́dì ibi tó máa favour ẹ̀ ibi tí Baba Ijesha ti ń fọwọ́ kan mọ́ àti ibi tí ó ti ń bẹ̀bẹ̀ so ìyẹn làwọn adájọ́ yẹn wá wò pé ń tẹjọ́ ń ṣe kò ń ṣe tó yẹ kó wà nù kò ń ṣe acting and ìdí nìyí pé kánọ́mọ yẹn ti pé 18+ òun fúnra ẹ̀ kò sọ pé kó má fọwọ́ kàn òun torí òun ló gbà tó dúró síbẹ̀ ṣùgbọ́n torí pé 14 lọ pé ni wọ́n pè é but kò sí adájọ́ náà kò sí òṣìṣẹ́ ìjọba kankan tó máa sọ pé òun fojú rí ẹ̀rí ọjọ́ orí ọmọ yẹn gbogbo 14 tó ń sọ yẹn ESA ni wọn ò béèrè ní àbáwọn ni wọn ò mú wá gbogbo ọgbọ́n tí system là ń bá pò so àwọn ni àwọn àpìlì yẹn ọmọ yẹn ò tí ì pé she is a minor yẹn because age tó ṣe ń pè nìyẹn so gbogbo argument àwọn lọ́ọ̀yà Baba Ijesha pé ọmọ tá à ń sọ yìí àwọn tó ń ṣẹjọ́ ìjọba tó ń ṣẹjọ́ àwọn ni wọ́n issue certificate best certificate àwọn ló yẹ kó tètè bọ́ síwájú kó mú best certificate ọmọ ìwá tó bá jẹ́ pé wọ́n issue ẹ̀ èbí kò lọ bí sí time tó dẹ̀ bí sí wọ́n ti issue certificate tó ọ̀bá wá níyẹn ṣe bí ọmọ yìí níyà ó dẹ̀ ní àgbàlagbà tó wà bẹ́gbà tó bí ó yẹ kó lè sọ pé ibi báyìí la bí sí tàdé máa lọ́wọ́ rẹ́kọ̀dù àwọn yẹn tàdé máa rí pé authentic record ní ibi báyìí lẹ́bi sí wọ́n mọ̀ pé tó bá lọ bẹ̀ yẹn náà irọ́ ló máa bá ń bẹ̀ then tẹ́ ẹ̀ bá wá tẹ̀ wá níyẹn òfin sọ pé tẹ́ ẹ̀ bá ní méjèèjì yẹn ìkẹta tẹ gbọ́dọ̀ ní òun ni medical test ká mọ èjì ọmọ yìí mẹ́ẹ̀ta yẹn wọ́n fò yẹn wọ́n dọ́gbọ́n fò wọ́n then you know it's very funny all I want is the integrity of the judiciary to be upheld and that is why we are Tashiwani is going straight to Supreme Court báyìí and not because that particular crime that crime pé yàn ọba sọ pé yàn ń bọ́ ọmọ kékeré sùn gbogbo ẹni wa gbọ́dọ̀ kò láti jà pé ẹni tó bá ṣe
you must go down. Wọ́n gbọ́dọ̀ fi ọwọ́ òfin mú onítàn. Ṣùgbọ́n a ń láti rántí pé àwọn èèyàn náà ń lò ó. Òun ló fi jẹ́ pé irú princess yẹn pẹ̀lú gbogbo èrò tó fẹ́ lò lọ́kùnrin rẹ̀ kò ná ní àlàáfíà ọmọ yẹn. Tó fi lò báyẹn. How can you want an innocent child to suffer trauma, PTSD? Mo wò pé àwọn abiyamọ wo ló rò pé bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí ipò táwa nìyẹn ní 2020 something. Àwa ní kí ọmọ kékeré la ewu kọjá, ẹ fẹ́ wo bó ṣe máa jákọ́mọ́ ẹ̀, bó ṣe máa gà lọ́rùn, bó ṣe máa tọwọ́ bọ̀ lójú ara nítorí wọn kàn wá ẹ̀rí. Mo ní níbo ló ti wà nínú òfin? Owó àti wá ṣe yàtọ̀ sí yẹn, o fi kámẹ́rà lẹ́ǹjọ́ yẹn, òun ló fẹ́ rìkọ́ọ̀dù bó ṣe máa ṣerú ẹ̀ fọmọ tó bí tó rò pọ́ mú ẹ. O fẹ́ wo bó ṣe máa ṣe gbò yẹn fún, which is child pornography. That one alone is punishable with life imprisonment. Pípò tí wàá dá ọmọ kékeré jókòó ẹni tí ó pé 18. Ṣorí arákùnrin tó ń bọ̀ yẹn, ẹ mú wọn sọ pé ó ti ṣe, mo fẹ́ kó tún ṣe again. Má sá fún o, jẹ́ kó ṣe, àní jẹ́ kó ṣe jìnnà. Ṣàgbára dúró. Tá a fi wọlé wá. Tó bá ti bọ́ ọmọ kékeré sọrú ẹ̀ for any reason whatsoever, ọlọ́pàá kọ́lọ́pàá tó bá dánwò, ẹ̀wọ̀n gbére ni. Not even parents, you must not groom. Pé a fẹ́ kọ́ ọmọ kékeré, wá lọ ṣe blue film fún wa. Jẹ́ kó bẹ́ẹ̀ sùn, gbogbo ìyẹn tó ṣe yẹn. Mo wá ní gbogbo ìtẹ́fẹ́ ṣe, ẹ jẹ́wọ́, ṣé 14 yẹn lẹ fẹ́ mú? Kẹ́lẹ̀ ẹ̀wọ̀n yín lè pọ̀ dáadáa. Ọkẹ́ mú èjì ọmọ yẹn lóòótọ́, kẹ́dẹ̀ tún gbẹ̀ ẹ̀wọ̀n tó fi taratara pọ̀ díẹ̀ náà. Ìkọ́ni méjì ní kẹ́ mú. So nísìnyí lọ́rọ̀ Supreme, tí Ọlọ́run bá ṣe, ẹ jẹ́ ká wá wo integrity àwọn tó wà ní Supreme Court, àwọn adájọ́ tó wà ńbẹ̀. Ṣé wọ́n ní orúkọ tí wọ́n protect? Ṣé wọ́n fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà? Ẹjọ́ wo lẹ wá fẹ́ dá? Meanwhile, gbogbo ẹ̀sùn tó jẹ́ ńláńlá, wọ́n ti yọ kúrò láti High Court and Appeal Court. Ẹ̀sùn pé nítorí ọmọ yẹn ò pé 18. Òun ló wà lórí. Acting tẹ́lẹ̀ acting kò ń ṣe acting mọ́. N tó wà láàrin ẹ̀yin méjèèjì ni. Torí ọmọ yẹn ò dẹ̀ pé 18. Ìyẹn la ṣe sọ pé kò wá bẹ́ẹ̀. Ìyá tí ẹ wá káàkiri àgbáńláyé lórí ètò náà ni àwa Àràbà ní àgbéwá Àràbà Yomi ọmọ Fabiyi. Àràbà tí a bá wo ọ̀rọ̀ yìí dáadáa, ọ̀rọ̀ nípa ti Mohbad ti ẹ̀ tarabọ̀ yìí, torí pé wọ́n rí pé gbogbo àwọn oníròyìn náà lè kó lọ pé ẹgbọ́dọ̀ bá gbé dára pé èyí tó ń ṣe yìí ò kò rí bẹ́ẹ̀. Àwọn kan wọ́n sọ nígboro ayé ni o. Wọ́n ní ọ̀rọ̀ Mohbad ti ẹ̀ tarabọ̀ yìí. Wọ́n ṣe kìí ṣe pé wàhálà tó wà láàrin àti Ìyábọ̀ Òjó èyí tẹ́ fà kú lọ́rọ̀ Baba Ijesha. Àbẹ́nìkan ló gbó fún yín pé ó yá ọ a fẹ́ fi imú àwọn ẹni ìdánrin mọ́ fa lọ. Kí ló ta yín kẹsẹ̀ ẹnu? Kí ló ta yín kìjì? Ẹ̀fì tarabọ̀ ilé lásìkò yìí. Àwọn tí wọ́n ronú pé bóyá ṣọ́rọ̀ láàrin mi àti Ìyábọ̀ ṣé òun ni wọ́n ríro àmọ́ they don't really know my background. Mi ò fi ṣègbéraga. I'm a certified human rights consultant with US Institute of Diplomacy and Human Rights. I'm a decorated human rights ambassador with the US Embassy in Lagos and Crowley. I have an NGO on human rights, Break the Silence Foundation. Who am I going to be competing with? I can't compete with Ìyábọ̀. Mi ò lè máa figagbága pẹ̀lú Ìyábọ̀ Òjó tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ à ń jìjàgbara. Kò jọra wọn rárá. N tó ṣe kókó òun ni pé whether mo bẹ̀rẹ̀ o, mo bá láàrin o, nígbà tí mo ti rí pé àwọn èèyàn ti dìde sí, n tí wọ́n dẹ̀ ń lé ní justice fẹ́ni. Tí n bá wò pé tèmi bá dá sí ní level tí mo lè dá sí, the same tempo olórúkọ jọ ni wá, àwọn èèyàn ò ní rí justice yẹn mọ́. Figagbága èmi àti ẹ̀, kí ni mo fẹ́ sọ? Ṣé mo fẹ́ takò àbí ṣé mo fẹ́ dọ̀rẹ́ lórí ẹ̀? Gbogbo yẹn drama yẹn lọ́mọ máa wò torí òṣèré oní tíátà ni wá. Ìfẹ́ tí mo ní sí ìlú yìí àti justice mo tone down. Ẹ rí i pé ọ̀pọ̀ ibi tó yẹ kí n ti dìde sọ̀rọ̀ tí mo rí i pé ìmọ̀ tiẹ̀ ò débẹ̀ látàrí pé bóyá wọ́n sọ̀rọ̀ sí bàbá Mohbad mo dìde. Nígbà tí wọ́n béèrè ọ̀rọ̀ DNA tí ìyàwó Mohbad ní bàbá Mohbad ò lẹ́tọ̀ọ́ àti béèrè lọ́wọ́ òun, mo jáde sọ̀rọ̀, mo lọ sórí TV. It's still under justice for Mohbad. Wọ́n lẹ́tọ̀ọ́ àti béèrè lọ́wọ́ ẹ̀ o, because if there is a motive, ó dẹ̀ ní ṣe pé bàbá ìgangan ló pàdánù ọmọ ẹ̀, ìwọ kọ́ ló pàdánù ọmọ. Ẹni tó bá pàdánù ọmọ right ẹ̀ inú same case ó supersede ìwọ tó ní ọmọ mi wọ́n fẹ́ mọ health status ọmọ mi. Health status ọmọ ẹ̀ tí ó ṣe kó máa pa lára pẹ̀lú ẹni tó pàdánù ọmọ ẹ̀, ẹ gbé síra wọn wò. Ó ní ó ní mo fẹ́ mọ̀, ó dàbí pé nítorí ọmọ mi fẹ́ mọ̀ bóyá òun lòun ní ọmọ yìí ló ṣe gbẹ̀mí ọmọ mi. Ìgbà tó fẹ́ lọ ṣèwádìí ẹ̀ kó má bàa rí ṣe ló ṣe gbẹ̀mí ẹ̀ torí ò fẹ́ káṣírí ẹ̀ tú. Ìdí èyí mo fẹ́ kẹ́ kó bá mi lọ sápá abẹ yẹn kó wá ní rárá o,
wọn gbọ́dọ̀ mú àyẹ̀wò ọmọ tó bí o tó dẹ̀ fẹ́ pórúkọ bàbá yẹn ló fẹ́ kọ́mọ yẹn máa jẹ́ tó bá ti dé stage yẹn wọ́n máa pàṣẹ fún ẹ kó lọ ṣe tó bá ṣe wọ́n á ní gbogbo ẹ̀tọ́ tó ní ṣe pẹ̀lú ọmọ wọn má fọwọ́ kàn tó bá ti wọ̀ kó lè ṣe tó bá ti pàṣẹ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀ ló máa gbà lọ́wọ́ ẹ so tọ́mọ yẹn bá lọ́mọ míì àwọn ẹnìkan ló máa kó fún ó fẹ́ kọ́mọ yẹn jẹ́ kó jẹ àǹfààní bàbá ẹ̀ ni tó bá jẹ́ ó jẹ àǹfààní ẹ̀ ọkàn ẹ gbọ́dọ̀ balẹ̀ láti sọ pé ẹ̀yà mi ti wọ̀ kó nìkan ló súnmọ́ mi ẹ gbà kẹ́ lọ ṣe wọ́n lè ṣàyẹ̀wò bàbá ẹ̀ ọkàn oníkálukú á balẹ̀. àbàbà tí abáníká tún á wo ọ̀rọ̀ Mohbad ibi tí ẹ bá lé lónìí ìyá gba bí bàbá gba ọ̀hún gẹ́gẹ́ bí òbí tí ẹ̀yin náà jẹ́ níbo lẹ dúró sí gan láàrin àwọn méjì. kí n má parọ́ tán yìí tó bá ti ní ṣe pẹ̀lú pé wọ́n gba ẹ̀mí èèyàn èrò tó gbọ́dọ̀ wá sí ọkàn ẹni tó bá fẹ́ rí òótọ́ òun ni wípé arákùnrin tẹ́ gbẹ̀mí ẹ̀ ó ní ẹ̀tọ́ láti wà láyé ẹnikẹ́ni tí ò bá jẹ́ a fẹ́ kí òwò òfin kó mọ́nítọ̀ tí tí ò bá lẹ́bí ńkọ́ tó bá jára Tógò nìkan tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń gbé bí tó dẹ̀ ń gbé bí ṣáà ní dìde fún ni èmi ò fẹ́ mọ̀ bóyá ó lẹ́bí mi ì fẹ́ mọ̀ bóyá ìyá ẹ̀ takò mi ì fẹ́ mọ̀ bóyá bàbá ò takò òfin sọ pé ẹnikẹ́ni tó bá gba ẹ̀mí èèyàn ìjọba láti dìde láti jà fún onítọ̀hún torí pé kò kí ń ṣe kéèsì ẹbí wa ní interest àbẹ́bí wa ò ní interest ẹbí wa ò ṣe mọ́ tó bá di ọ̀la kí bàbá Mohbad fúnra ẹ̀ gan sọ pé òun ò ṣẹjọ́ mọ́ àbóun fẹ́ tako àwọn tó ń dìde fún justice fọmọ ẹ̀ èmi máa continue torí pé kò ní ṣe pẹ̀lú wọn I am not doing it because of them I am doing it because of Mohbad. ìyá ló jẹ̀bi ni bàbá ló jàre ni kò kan ara ba Yomi Fabiyi rárá. torí lábẹ́ òfin gan mi ní láti rí wọn kí n tó dìde fún. ẹyẹ bí ọmọ Yorùbá kẹ́yìn náà jẹ́ ọmọ Yorùbá ní ẹ̀ ń sọ Yorùbá ẹ tún wà lára àwọn tí wọ́n ń gbé Yorùbá lárugẹ dáadáa òkú ọmọ tí ó wà níbi tí wọ́n gbé sí láti bẹ́ẹ̀ láì bò ó mọ́lẹ̀ bó ló ṣe lọ́kàn yín ṣé ò mọ ṣe lára bákan ká ti fi ti activism ká filẹ̀ ìjàfẹ́tọ̀ọ́ ká filẹ̀ ní ti Yorùbá. lára nǹkan tí òun náà máa là kọjá a ń láti mọ̀ yàtọ̀ ẹni tí ikú ẹ̀ bá tọwọ́ Ọlọ́run wá òfin àti Ọlọ́run ó ní ká filẹ̀ bò láṣìírí tí ikú ẹ̀ bá tọwọ́ Ọlọ́run wá ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé wọ́n pa nípa ìpọnà fọṣu tó jẹ́ pé ikú ẹ̀ a sì ń ṣèwádìí ẹ̀ ṣèbí nítorí kalẹ̀ bá rí òótọ́ lọ́ ṣe lọ wú jáde ní tí ò pa fi taratara wọ́pọ̀ gbogbo àwọn òótọ́ tí à ń sọ yìí tí n bá ní kí n bèrè lọ́wọ́ yín ǹjẹ́ a ti mọ kú tó pa Mohbad ǹjẹ́ a ti mẹni tó pa ǹjẹ́ a ti mọ̀ bóyá a máa nídìí àyẹ̀wò ẹ̀jẹ̀ míì ní wíwádìí yẹn ṣe ń lọ ẹ rí àwọn nǹkan tí èmi ṣe rí ní àwọn ẹ̀rí àti àwọn ìwádìí tí mo ṣe lọ tó jẹ́ pé ó máa ní ṣe pé à ń láti dá òkú yẹn dúró ká lọ yẹ̀wò. ṣé lẹ́nu lọ́lọ́ yìí. tí mo ti ṣe ìwádìí tó nípọn tí mo ti lọ bá àwọn ọlọ́pàá àti ìjọba ó pẹ̀lú ta tún fẹ́ ṣe ìwọ́de pàápàá lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ti Lagos State ẹ máa ń wo ọ̀rọ̀ yín níran mo ti lọ bá àwọn ọlọ́pàá náà ṣe meeting a máa ṣèwọ́de o a máa fi ẹ̀hónú wa hàn a dẹ̀ máa gbé àwọn ẹ̀rí ta ti rí a máa gbé jáde ọlọ́pàá ò ṣèwádìí lọ sápá bí tó dẹ̀ jẹ́ ibẹ̀ gangan ni kókó àti àṣírí wà òun ni ò jẹ́ kí arákùnrin kó lè ní ìsinmi ìyẹn gangan ni wọ́n ń pè ní ìfọmọnìyàn ṣe tàbá ní ká máa gbé culture wò a fẹ́ máa tara èwo gangan ló yẹ kó jẹ wá lógún ṣé ẹni tó pa tí wọn ò tí ì mọ ohun tó pa kó lè bá rí ẹ̀tọ́ ẹ̀gbà kó dẹ̀ rí justice àbí torí wọn ò tí ì sin èwo gangan ló ṣe ìkìmí èwo ló máa wúlò fún orílẹ̀-èdè ṣé tó bá sí yẹn la máa rí ìtẹ̀síwájú lápá abẹ yẹn àbí báwo ló ṣe rọrùn sí kẹ wà nínú abẹ́ òrùlé yín kọ́mọ ọ̀rẹ́ ìyàwó kó rò pé jẹ́ nǹkan gbẹ̀mí ẹni kò sí ìjọba ò sí tán lè ṣèwádìí láì ṣe pé láì tiẹ̀ máa rò pé ẹ máa ní ohun tẹ́ fẹ́ ṣe lọ́jọ́ ọ̀la tàbádẹ̀ tí ń dípa tí ń gbẹ̀mí ara wa lábẹ́ òrùlé kò sílùú mọ̀ ẹjọ́ èwo ló wá ṣe kókó nú ẹ̀ ju pé tó bá wá de ẹjọ́ ìdébi tó lápẹẹrẹ tí ò tó jáde á fi àtẹ̀jáde ránṣẹ́ sí gbogbo èèyàn pé inúkínú tí ò bá máa bí ẹ sí ìyàwó ẹ má lu ìyàwó ẹ débi kó máa gbẹ̀mí má tiẹ̀ lù rárá torí tẹ̀mí ẹ̀ bá bọ́ ìjọba máa ṣe ìwádìí o aráàlú ò ní gbà o wọ́n máa dìde sí o ó dẹ̀ máa fojú fi ilé ẹjọ́ wà lọ má ṣe bẹ́ẹ̀ fọ́kọ ẹ ọkọ mi ó ti yálè jẹ́ nǹkan gúnpá àbí jẹ́ ń fi májèlé sóúnjẹ èmi mo kúkú ń dáná fún tó bá ti wá gbẹ̀mí mi màá kàn pariwo ẹ gbà mí o àwọn aráàlú wọ́n kàn máa gbójú ni ọlọ́pàá tó bá débẹ̀ èmi máa ti clean gbogbo ohun tí máa clean
mẹ́sẹ̀gì tí ọ̀rọ̀ Mohbad máa mú jáde gbẹ̀yìn ni pé má dánwò jẹ́ kí oníkálukú kó gbé ìgbé àlàáfíà ẹni tó bá rí pé ìbáṣepọ̀ àti àlòpọ̀ àti ẹ̀ kò tẹ́ ẹ lọ́rùn mọ́ gbé ẹrù ẹ kó yẹra tó bá jẹ́ pé ó nílò kó fetí tó ìjọba létí lọ sí ọ̀dọ̀ ìjọba lọ sí ilé ẹjọ́ wọ́n á gba ẹ̀tọ́ ẹ̀ fún ẹ lọ́dọ̀ ọkùnrin yẹn àbóbìnrin yẹn kò ń ṣe tọ́rọ̀ divorce bá dé ọkọ lè gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ìyàwó tí divorce bá dé ìyàwó lè gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ọkọ tí máa ń fẹ́ yín lọ́wọ́lọ́wọ́ máa ń fẹ́ ìyàwó mi lọ́wọ́lọ́wọ́ tó yẹ pé bó ṣe ń ṣiṣẹ́ lọ èmi mò ń dúró sí létà ọmọ mò ń ṣe èmi mo lọ́ mọ́ àwọn school mo ń ṣe gbá kan ó dẹ̀ ń kọ́ ilé yẹn ó wá ní o ò ṣe mọ́ kí n máa lọ gbogbo time tó yẹ kó máa fi sanwó fún nani tẹ́mi bẹ́ẹ̀ dúró tọmọ tí mo lọ mọ́ school tí mo ń ṣe wẹ̀ ó wá kọ́ ilé yẹn tán ó wá ní kí n máa lọ kí mi máa dágbé rúùmù kan wàá pín ilé yẹn máa pín gàrí ni o. bàbá mo fẹ́ kí ẹ wojú kámẹ́rà kẹ́ ẹ fún Wùnmí ní mẹ́sàgì lórí DNA iṣẹ́ ọ̀lẹ́ lẹ́fẹ̀ẹ́ rán sí kí ni kò ṣe lórí ọ̀rọ̀ DNA tó ní kó lọ ṣe fún ọmọ tó gbé dání. arábìnrin Wùnmí Cynthia Alọ́ba wọ́n ní ṣàn láàrin ajé ló mú ní pẹ́kọ̀rọ̀ ọmọ tó gbé lọ́wọ́ ọjọ́ ọ̀la ẹ̀ ṣe kókó èmi fẹ́ kó wẹ̀ kó yán kọ̀ọ̀kan tí ẹni tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn tó bá béèrè èèyàn máa ń fún lésì ni o fún àǹfààní tara ẹ̀ àti ẹjọ́ tó wà nílẹ̀ yìí nígbà tí wọ́n ti mọ̀ dájú wípé ọkùnrin kọkùnrin ò bẹ́ẹ̀ lájọṣepọ̀ lásìkò tí o sọ pé o lóyún jáde tán máa hùwà kọ̀rọ̀rọ̀ sí don't play to the gallery lọ wo mí nínú òyìnbó yẹn torí Yorùbá ẹ̀ mo lè má lè sọ it's to your advantage I said it earlier ìwẹ̀ kò yán kọ̀ọ̀kan nígbà tó mọ̀ kọ́ mọ ẹni ní kí òkú ẹ̀ kó lè lọ sinmi tó bá jẹ́ pé lóòótọ́ lo nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ lára ohun tó máa jẹ́ kán lè gbé sí òun ni pé kán ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ kí bàbá ọkọ ẹ̀ bàbá tó jẹ́ bàbá grandfather ó lóun fẹ́ mọ̀ ṣé kò ń ṣèdí tó ṣe gbẹ̀mí ọmọ òun nìyẹn ìwọ mú sójú ẹ̀ sọ pé ṣẹ́dẹ̀ tí rí èmi àti ọmọ yín ní àwọ̀ lórí pé bóyá òun ló lọ́mọ àbí òun kọ́ torí òun ló ní ẹ̀rí dẹ̀ nìyẹn ló ti wà lọ́wọ́ yín yẹn lára bẹ̀ wàá ní agbára wà lẹ́nu ọ̀rọ̀ gbogbo ohun tó ń dúró mọ́ ẹ tó ń dúnkòkò mọ́ ẹ á dínkù á kù díẹ̀ ọlọ́run á dẹ̀ bẹ̀ yanjú ìtókù àmọ́ tó bá lóò ní ṣe ó léwu ọ̀rọ̀ mi ò jù yẹn lọ. Araba a rí pé ẹ ná owó ńlá owó rọ̀gùnrọ̀gùn sílùú Abẹ́òkúta ẹ lọ gbélé lákòókalẹ̀ gbà síbẹ̀ àwọn akẹgbẹ́ yín ààrẹ tó lọ sí Banana Island ààrẹ tó lọ sí Magodo ààrẹ tí ó lọ sí Lẹ́kì oríṣiríṣi kí ló má rà bà padà sí Abẹ́òkúta abitan ti bí tó lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ síbẹ̀. àtọdún tó ti pẹ́ ló ti wù mí pé mi fẹ́ fọwọ́ sí ju ilé bàbá mi and mo wá rí wípé ilé lèèyàn ti ń kẹ́ṣọ́ ròde orírun wa nílùú Abẹ́òkúta mo mọ̀ bẹ̀ àwa ta ní orí ọ̀fẹ́ síbẹ̀ àti pọ̀ jù gbogbo ibi tá a dẹ̀ ń pè lórírun yẹn kò ń ṣe ibi tó fẹ̀ lọ títí kò ń ṣe ibi tí mo lè dá nǹkan ṣe ń bẹ̀ táwọn ọmọ mi lè sọ pé òkè o àwọn fẹ́ sùn bẹ́ẹ̀ o àwọn fẹ́ gbé bẹ́ẹ̀ o àwọn fẹ́ ṣe gbá kan akọ̀mọ̀pọ̀ orírun wa ni. ní family house. tó jẹ́ orírun gangan. kí ló kọ àdúgbò náà káwọn yẹn lè bá a mọ̀ nílé. Ṣódẹkẹ́ ni. Ṣódẹkẹ́. ibi tó bá rí ibi tí wọ́n sin Ṣódẹkẹ́ sí yẹn ọkàn ọbẹ̀ gangan ìpòrò Ṣódẹkẹ́ ẹni tó kọ́ àwọn èèyàn Ẹ̀gbá gangan ẹni tó kọ́ òun ni Ṣódẹkẹ́ jagunjagun ni so iwájú bẹ̀ gangan ni agboolé bá a ṣe lù ẹ̀rí orírun wa bẹ̀ mo ti mọ̀ yẹn wọ́n wá wò pé èmi náà gbọ́dọ̀ níbi nínú Abẹ́òkúta náà nínú Abẹ́òkúta tí bá máa bẹ̀rẹ̀ sí tọ̀ka káàkiri mo nílẹ̀ káàkiri màá padà sáwọn yẹn létà mo nílẹ̀ lẹ́kọ̀ọ́ màá rà síbòmí káàkiri àdáléṣẹ́lẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ilé òun làbọ̀ sinmi oko. nígbà tí a fẹ́ wọnú ètò òṣèlú tí à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí èyí tí ó mú ààrẹ Bọ́lá Tinubu àkànbí ọmọ Olódòdẹ wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn onífíàtà ló jáde o àti èrí tí ó rin ààrẹ ní òwò látàrí kí Bọ́lá Tinubu lè bá a débẹ̀ ẹ̀yin náà ń gbà náà nínú àwọn àkọsílẹ̀ àti àwọn fọ́nrán tó wà ta mi ò rí tí ẹ ti takò Bọ́lá Tinubu kó lè débẹ̀ náà lẹ́yìn náà ṣe àti wá lọ bí ọdún kan àti díẹ̀ báyìí Nàìjíríà ń pariwo àwọn èèyàn ń ké ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ṣé ẹ wà disappointed bí àṣẹ ilé ìbò pé kí la ṣe é fún ilé tó dé yìí ṣàgbà pọ̀ lè. màá kọ́kọ́ sọ nísọ wípé ohun tí Nàìjíríà ń là kọjá ó jẹ́ nǹkan tó jẹ́ pé
ó kan oníkálukú, ó kan ara ilé, ó kan ara oko. Bẹ́ẹ̀ni. Lábẹ́ bó tilẹ̀ wù kó rí, wọ́n ní àwífúnni kó tó dání Àgbàlagbà jàkadì. Nǹkan ẹ̀yàn kan tí mo mú lò nínú ìgbésẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè tí wọ́n ṣe kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí kó tó di pé wọ́n débẹ̀ gbà tí wọ́n campaign. Wọ́n polongo òbò. Gbogbo àwọn nǹkan yìí ni wọ́n ti sọ nǹkan báyìí la máa ṣe. Tẹ́ bá dẹ̀ wò dáadáa, ìjọba tó lọ kẹ́yìn gbogbo nǹkan ti dàrú. À ń bẹ Ọlọ́run pé kí Ọlọ́run. Àràbà ẹ má bínú mi ìjọ́rọ̀gbà mọ́ ilé nu nǹkan tí lára nǹkan tí bàbá sọ gbà náà ni pé ẹ lọ fọkàn balẹ̀ ìyẹn kọ́ a máa mú wálẹ̀ ipò á di 200 naira tí wọ́n fẹ́ fíìlì mọ́tò mi lónìí mo ná 50,000 fún táǹkì bàbá ò gbé wálẹ̀ o ọmọ Nàìjíríà sọ pé wọ́n gbé sókè ni ìyí ń kọ́ sà. Láàrin èmi àti ohun tí wọ́n rò pó da táwọn máa ṣe tó bá débẹ̀ nìyẹn. Àwọn rò bẹ́ẹ̀. Which is èèyàn tẹ̀ ń ṣe nǹkan tí kò bójú mu. Kò sẹ́ni tó máa lọ sírú ipò ààrẹ tó máa ní ti máa débẹ̀ mo fẹ́ lọ ní àwọn aráàlú lára. Kò tẹ̀ ń ṣe ibi táwọn bá dé. However, ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀nà tó máa gbégbà àtàwọn tó máa da ìlú rú mọ́ ọ lọ́wọ́ wọn ò rí rò dáadáa, wọn ò rí bó ṣe kẹnu tó torí ẹni tó bá débẹ̀ ló lè sọ. However, again, ohun tèmi rí lọ́gbọ́n ọmọ ẹdẹ ara tèmi torí ìfẹ́ ìlú ló máa kọ́kọ́ wá sí mi lọ́kàn. ná ara ní àwọn èèyàn lóòótọ́ àmọ́ ṣé ara níní yẹn látàrí pé ẹni tó wà ń bẹ fẹ́ fìyà jẹ àwọn èèyàn ni àbí wọ́n gbé àwọn ètò àti àwọn ìpinnu kan tó yẹ pé tí n bá ti mú ilé ìwọlé o ó máa fa ìnira díẹ̀ ṣùgbọ́n tí ó bá ti bẹ̀rẹ̀ sí ń fùnà gbogbo àwa padà sípò tí ẹ̀rí ọkàn bá sọ fún mi wípé níbi tó lọ́pọlọ dé tí àwa tajára ìlú tí a bá ṣe tánà di gbogbo àwọn policies takọ̀ wó pé jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gba ẹ̀gbọ́n ṣe báwa la yàn ẹ́ síbẹ̀ jẹ́ ká tẹ̀lé tá bá ba débi tó lápẹẹrẹ pé kíní yóò fẹ́ dẹ́ o lèèyàn máa tó sọ pé ó dàbí pé kíní yóò ti yí mọ́ yín lọ́wọ́ sá o ìyẹn tó bá dẹ̀ ti dé stage yẹn policy ni tó wá di next election you decide ṣùgbọ́n tó bá jẹ́ pé early stage ṣì ni èmi culture of sacrifice there is nothing of value téèyàn fẹ́ achieve tí ò ní farada kankan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa tó bí lásìkò sìn a mọ̀ pé à ń farada nǹkan bí kéèyàn bí ọmọ kó wà ní secondary school kó wà lọ́lídé kò ní lọ farada nǹkan lọ kọ lẹ́tà síbì kan lọ ṣiṣẹ́ ń bẹ̀ lọ́fẹ̀ẹ́ kí ìtẹ̀síwájú lè bá agbègbè yẹn àbí kan yẹn ṣe ọ̀ǹtọ́ ọ̀pọ̀lọpọ̀ wa bẹ́ẹ̀ so to now sacrifice ó le àwọn tó sacrifice tó ṣe ńlá pẹ̀lẹ́ làwọn tó ń ṣe NYSC ọlọ́pàá sójà àwa tó kù tara wa nìkan là ń dù because bó ṣe tọ́ wa nìyẹn lọ church gbàdúrà fara ẹnìkan Amẹ́ríkà tẹ́ ń sọ yẹn wọ́n á ní God bless America wọ́n fojoojúmọ́ ṣàdúrà fún lù. àwa náà ti sọ bẹ́ẹ̀ bí náà God bless Nigeria. ẹ ṣe ń bẹ̀rẹ̀ ní ìbùkún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá sọ tán á tún fi rẹ̀ rẹ́rìn nítorí kò sọ láti inú ibi tí mo lọ ni wípé èmi máa kọ̀ gbá ládùúrà torí àwọn ètò yẹn policies yẹn ẹni tó bá ní ìmọ̀ tó bá jẹ́ pé kò ń ṣẹnu lásán lọ́ fi sọ tí wọ́n bá fi action tẹ̀lé gbogbo ètò sọ fún mi pé ó máa wálẹ̀ yẹn kò sígbà tí ò ní wálẹ̀ nítorí pé gbogbo ètò yẹn policies yẹn ìwúlò mẹ̀kúnnù àti middle class ni kí gbogbo àwọn èèyàn so that the poor people can breathe because if we refuse to support tá bá ń ṣe nǹkan tó máa ṣe tánà di gbogbo àwọn policies yẹn a máa rí pé ó bẹ̀rẹ̀ sí ń bọ́ sí ìnira sí torí pé àwọn olóṣèlú kan wà kíjọba ìfail káwọn lè bọ́ síbẹ̀ ni any government tó bá dẹ̀ ti fail ìyẹn mi pé ara máa ní aráàlú so tó bá ti jẹ́ pé àtọwọ́dá àwọn position àwa ní agbára lápá bíi ẹgbẹ́ lọ gbé owó fáwọn kan ẹ bẹ̀rẹ̀ sí yí kíní ẹ̀mọ́ ẹni lọ́wọ́ kí wọ́n ṣe bá ti ṣe gbó kíní kí ló tí ò ṣe ẹ̀sà ń lọ àwọn èèyàn dúró báwo ló ṣe ń di lọ́wọ́ èèyàn mélòó ni president fẹ́ kó sẹ́wọ̀n èèyàn mélòó tó bá wò báyìí pé èèyàn mélòó ministry eléyìí question ńlá ni o èèyàn mélòó ni ààrẹ fẹ́ dà sẹ́wọ̀n abẹ́ ìpínlẹ̀ ìwé ni láti lè ṣe wà ní Eke Media Concept níbi ibi tí a ti ń dábí ẹnu tí a ti ń rọ̀ bí òwe
ọ̀gá wa arábìnrin Yọ̀sọ́lá ọmọ Akíndẹ́jú aya àṣekú ní kí agbélé fún yín pé ẹ ṣeun ẹ wá ìwà lásán. ẹ ṣé gan o láti iléeṣẹ́ AK Media tó ń ṣe Oyinmomo. mo dúpẹ́ lọ́wọ́ AK Media mo dúpẹ́ lọ́wọ́ olùdarí iléeṣẹ́ yìí àti gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí àjíǹde ara máa jẹ́ o ọmọ aráyé ò ní gbẹ́kòtò sílẹ̀ kọ́ wá tẹ́lẹ̀ lórí wọ́n ní kí kankan nu yín kẹ́ wá kó sí lórí àwọn ọmọ yín ní pàdé alágbèdá o mo mọ̀ lóore o I appreciate you. AK Media Oyinmomo lètò ètò náà ló yàn wọn ní ẹ̀yìn tàgé lọ́hùn olùdarí wa tẹ́lẹ̀ ọmọ ayé mọ̀ ti ṣọ́ síbi báyìí ṣùgbọ́n èmi mo ní ìbéèrè oníbẹ̀ ta ni pẹ̀lú ògo Ọlọ́run tàbá tó máa wá sí Abẹ́òkúta àwọn àbáyé kó bẹ̀ ta ni ẹ jẹ́ kí n jù béèrè oníbẹ̀ ta sí aláwọ̀kọ́ láìpẹ́ yìí ni ìyá Mohbad sọ kíní kan pé ká ló ń bá mọ bí àbámọ̀ pé ká ló ń bá mọ ni wọn ò bá ti tẹ̀lé bàbá Mohbad lórí ìjà tó ń jà fún láti mọ ẹni tí ó ṣe pọ̀ mẹ́ ìyẹn kíní ẹ̀kejì ńbẹ̀ ni pé èyí tẹ̀ ń ṣe yìí ẹ̀ ń ṣe àjìjàngbara ẹ̀ ń ṣe fíìmù entertainment onítíátà la mọ̀ ẹ́ sí ṣé kò mọ kọlura wọn. ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ nígbà EndSARS táwọn èèyàn jáde Yomi Fabiyi jáde dáadáa fẹ́ẹ́ jọ pé gbogbo ọjọ́ tó fi ṣe gan ibi pẹ́ẹ́ tiẹ̀ lọ́lé ni èyí tó wá ṣe láìpẹ́ ààrí ń bẹ̀ wọ́n tún lọ́ fẹ́ ṣe kọ́ October níbo lẹ̀ tó sí gan ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nù ká máa fi ṣe ẹ̀kọ́ bá mi dáhùn kéékèèké. Lákọ̀ọ́kọ́ náà Yorùbá bọ̀ wọ́n ní kò ní burú títí kí bàbá tàbí ìyá kó dọwọ́ ọmọ òun lọ́rùn. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá wò àwọn ẹ̀sùn kan wà àtàwọn fọ́nrán tarí lórí ayélujára tí wọ́n ń sin ọmọ 27 years Mohbad ìyàwó tó jẹ́ ọmọ 24 years ó ń ju aṣọ tó kákọ́ aṣọ funfun ó ń ju sójú orórì ìyá dẹ̀ rí ó dẹ̀ tún sì ń bọ́ta sọ wípé òun ò dálẹ̀ omi ó lè wá dọ̀la kóun dálẹ̀ ká náà ti mọ̀ kóun dúró ti bàbá Mohbad tó ń béèrè fún justice fún tó pa ọmọ ẹ̀ irú ìyá bẹ́ẹ̀ láti ṣọ́ra torí ọmọ yẹn ti wà nípò òtítọ́ tó bá ṣe bẹ́ẹ̀ tọmọ yẹn bá takú pé tóun ò bá rí òtítọ́ àmọ́rú ẹ̀dá tó jẹ́ ó máa dàlú ìlàmù ó máa dá gbogbo èèyàn láàmú tó bá ṣe bẹ́ẹ̀ tó bá kọjú sùúrù ìyá yẹn tó bẹ̀rẹ̀ sí ń bàjà tó rà rán létí pé a ti jọ lo ibi kan náà. Bẹ́ẹ̀ni. Kí ló dé tẹ kọ́kọ́ dáàbò bò mí nígbà tẹ mọ̀ pé máa padà rìn mí o tẹ́ ẹ̀ ní dúró fún mi. Kí ìyá yẹn rò ó dáadáa ọmọ yìí kọ́ lórin ó ní ọdún mẹ́wàá òun ò rí ìyá òun tó bá jẹ́ pàápàá abẹ yẹn ni ìyá ti ń bínú ó kó tètè dáríjì ọmọ ẹ̀ torí wọ́n ní tó bá ń pèèyàn lábìkúnra o èèyàn máa ń pàkọ́ ń dà ní. Àbí fúnra ìyá wọn ló yẹ kó pamọ́ ni. Ó yẹ kó pamọ́ ni. At the end of the day ìyá lòun wà pẹ̀lú ọmọ òun fún almost about 10-14 days ìjọ sátidé lòun ní ẹ jẹ́ kóun lọ church on Sunday ọmọ yẹn fẹ́ gbẹ̀mí mì lẹ́yìn Sunday ìwọ ìyá ó wà pẹ̀lú ẹ̀ ó tún ti yẹra kí ló dé tí gap máa ń wà nígbà tí ọmọ yìí bá nídìí ó tún wá kú tán ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà ńlẹ̀ tí spirit ọmọ yìí ń jà fún àkọ́kọ́ náà wọ́n gba ẹ̀mí ẹ̀ nígbà tí ò yẹ kó lọ wọ́n sin ó fẹ́ bẹ̀rẹ̀ sí fọwọ́ rọrí wọ́n tún wú jáde gbogbo dúkìá ẹ̀ kò mọbi tó wà kò sí lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ kankan ó ti ń rí nírí pé dúkìá òun ó ṣeéṣe kó jẹ́ pé àwọn tó gba ẹ̀mí òun wọ́n tún ń fi owó àti dúkìá òun wọ́n tún fi ń pa ẹ̀tọ́ tó yẹ kóun gbà ìkẹrin ó ṣeéṣe kó jẹ́ pé ọmọ tó rò pé òun ní kó má jẹ tiẹ̀ ìkarùn bàbá tó bí lọ́mọ wọ́n mà ti ń fi yí ẹrẹ látàrí pé ó ń jà fọmọ tó bí ìkẹfà ó ṣeéṣe kó jẹ́ pé ikú òun àwọn ọ̀rẹ́ òun àbẹni tí ò mọ̀ ń pakú òun ni wọ́n máa dìílé lórí ẹ wá wò sùsùn ẹ rò pé nítorí pé èèyàn kú lásán ni ìjà táwọn aráàlú ń jà ìyá ò dẹ̀ rò pé gbogbo eré lásán ẹ̀bìtì ni fún ọmọ yìí tó bá fẹ́ lọ sí àjùlé ọ̀run òun láti kin lẹ́yìn kóun rí pé ẹrù wọn ò dẹrù burúkú lé ọmọ òun he needs to travel light ìyá yìí láti pèrò ọ̀rọ̀ ẹ̀ padà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló wá rí irú èdè wo nìyẹn ó yẹ kẹ́ ti wà pẹ̀lú ọkọ yín. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀.
kán tún èrò ara wọn pa nítorí àwọn ló bí ọmọ wọn. Kò sígbà tó bá padà kó tó di pé ọ̀rọ̀ bọ́ síbi tí ó yẹ kó bọ́ sí tí ayé ò ní tẹ́wọ́ gbà wọ́n. Káwọn tó súnmọ́ wọn kó pè wọ́n padà pé lábẹ́ bó tilẹ̀ wù kó rí ìyá ẹ má ba ohun tó ń pè ní ìyá jẹ́. Ẹ má di example tí àwọn èèyàn ò ní fẹ́ pè ní ìyá mọ́. Ẹ má yẹ ká tara yín sọ pé Ọlọ́run ò ní ṣe yín ní ìyá irú èèyàn báyìí. Kán tètè padà kán ṣe àtúnṣe yẹn. Ẹnikẹ́ni tí ò bá mọ̀ ń pa ẹ̀ tí òtítọ́ bá ti ń wá onítọ̀hún lọ kán má dínà òtítọ́. Kán rí i pé òótọ́ kó fẹsẹ̀ múlẹ̀. Ọgbọ́n tí ìlú bá máa dá sí tí òfin bá máa dá sí lẹ́yìn yẹn kán filẹ̀ sọ́wọ́ Ọlọ́run àti èyí tó wá jẹ́ ti entertainment ńkọ́ pẹ̀lú activism bó lè ṣe ń ṣe àìjíṣàgbára ìjàgbára àti. Kí n má parọ́ náà activism ó máa ń gba time ó dẹ̀ require full attention but ibi téèyàn náà bá dé èèyàn ti ṣe film for 20 something years tó bá fi àyè lẹ̀ fair balance lèèyàn wá kíkan má dìkan lọ́wọ́ ṣùgbọ́n kò sí bó ṣe fẹ́ rí iṣẹ́ pé èèyàn ń fi ẹ̀mí ara ẹ̀ sílẹ̀ fi àsìkò ẹ̀ sílẹ̀ ó wù mí gan torí pé for 20 something years làwọn tí mi ò mọ̀ rí ni wọ́n fi ń dájọ́ ṣe oríṣiríṣi kí n lè jẹ́ èèyàn kí n lè ní ohùn kí n lè ní ojú. It is time for me to give back. ẹ̀ ń dápa àsáwùjọ ní báyìí. You have to give back to society. ọ̀rọ̀ ìsàsí wa ń kọ́ àti protest sí ọmọ Nàìjíríà tó ń tarabọ̀ láti gba Tinubu yìí àgbóhùn yín bẹ̀. ẹ rí i pé gbà tá a ṣe EndSARS yẹn ó sì máa ń dùn mí pé wọ́n ń bu ẹnu àtẹ́ lu EndSARS protest which was one of the landmark peaceful protests in Nigeria for first 14 days. Ẹ lè gbọ́ pé wọ́n lagi mọ́yàn kan lórí. Ẹ lè gbọ́ aago tó wà lọ́wọ́ mi Mohbad'S ni ẹ wo dáadáa tó bá gbé it's 1 million. Tí bá lọ wo ọwọ́ mi dáadáa for 10 straight days ni mo fi ń wà níta mo ń sùn sílẹ̀ ńlẹ̀ Lagos Assembly. o ò sì já. mo ń sùn sílẹ̀ ńlẹ̀ Lekki Toll Gate wọn ò dẹ̀ já. bàbá a sọ para wálẹ̀ kan sí o tá a gbádùn yín dáadáa. tó ẹ jẹ́ kí a kí oníyan ẹ jẹ́ kí a kí ọlọ́bẹ̀ ká kí ọlọ́kà ká kí Araba Yomi ọmọ Fabiyi pé wọ́n ṣe oṣù tí wọ́n bá wa débi lọ́jọ́ tòní àdúpẹ́ o àdúpẹ́ pé òkun àdúpẹ́ pé ẹ̀sà lọ́wọ́ justice ọmọ òun oṣù tó ń wò mí bàbà bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ Tàbíkì Ṣọ̀lánà ọmọ mi Mọ́lákẹ́ Àkọ́ráyè ṣàkọ́ náà ń bẹ níbí o Daniel ọmọ Òyewùmí àti àbá mi tí ó ń wò lẹ́búlẹ́bú lápá tọ̀hún lọ́hùn Terry ayébọ̀ amọ̀ kíọ́kíọ́ àtọ̀gá wa Bẹ̀sọ́lá Ọlájùmọ̀kẹ́ olókọ aya mi dáadáa ọmọ Akíndéjú aya àṣekún ẹ ṣeun tí ẹgbárùkù tiwa ẹ ṣeun tí ẹgbárùkù tiwa tá a fi ń mọ̀ wí tá a fi ń mọ̀ sọ Adéolúmú Kazeem ní orúkọ tí ní o ọmọọba ní sàárẹ̀ Olúmaníyèmí ní ọmọ Àjàlá ẹni ọmọ Àjàlá ọ̀sọ̀ ọmọ Ajíkànjé Adéròmú ọmọ Olúpàpọ̀ dáadáa Kazeem Alábí sàárẹ̀ yá ẹ káàbọ̀. Oyinmomo